kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ọlọ́run alápánlá tó solé ayé rọ́ọ̀kì níwọ̀n ìyá júdà ọba tí màá gbani nígbà táyé bá ti kọni sílẹ̀ àìkú àìsá olódùmarè ọba tó ń sọ gbogbo ní tìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ olódùmarè o ọba tó pàǹtẹ̀tẹ̀ sámà tí ọ̀jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi kà tí ó sì lè yí rárá arúgbó ọjọ́ àdàgbàmọ́ tẹ̀ pa àdàgbàmọ́ lo gíláàsì lólódùmarè ní dákun ẹ ń bá sọ pé òṣù olódùmarè ẹ bá ń sọ fóńtọ̀ fún ẹnẹ́mì àdìtú ọ̀rọ̀ sọ fóńtọ̀ fún ti pàdánù ọpọlọ ọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ kọ́ ti jábọ́ lórí ọ̀kadà kó forí gbálẹ̀ olódùmarè ń bẹ àwa là sí olódùmarè bíi tàtijọ́ iṣẹ́ ọwọ́ àwa ẹ̀dá dámọ̀ gangan ni ọ̀jẹ̀ kó lódùmarè ọdún gbọ́ tiwa mọ́ bíi tàtijọ́ tó ìwọ tó ọba mọ̀ pọ̀ fẹ́ kó lódùmarè ọmọ gbọ́ tiẹ̀ kọ́ mọ̀ ṣe tiẹ̀ ní gbogbo ìgbà ọgbọ́dọ̀ ṣe ní tó lódùmarè fẹ́ ìbàrẹ̀ olódùmarè lẹ́yìn olódùmarè kò tún sẹ́lòmíì olódùmarè náà lọ́ba tó tún kù olúwa ni olùṣọ́ àgùntàn tèmi èmi kì yóò ṣaláìní ó mú mi dòbò lẹ́nu pápá oko tútù ó mú mi lọ sí àwọn omi dídákẹ́ rọ́rọ́ ó ń tu ọkàn mi lára ó mú mi lọ sípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi àdìtú ọ̀rọ̀ ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣejú àwọn ọ̀tá tèmi ìwọ dà òróró lé mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú náà ní ọmọ tẹ̀lé mi lẹ́yìn àtẹ̀bí àtàrà mi títí ọjọ́ ayé tèmi gbogbo èmi ó sì máa gbélé olúwa láé àti láéláé àmín tó ìbàrẹ̀ olódùmarè lẹ́ẹ̀kan sí tó ẹ ń bá kọ̀ tí òkè ni kú lé ẹ dákun bá ń sọ fún tọ̀hún ẹnu tọ̀hún náà ti pàdánù káàbọ̀ ni ẹ dákun ẹ mọ̀ jẹun pàdánù káàbọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mo kí yín o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ajálẹ́ ní gbogbo ibi tí kéèké mi bá ti bá kó wa wà àti àsìkò ẹ̀yin lápá ibi tá a bá wà níbi tá a wà ń bẹ̀ mo kí gbogbo yín o ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun ẹ wá nǹkan fìdílé gbogbo yín lẹ ti mọ tí ń ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí nílùú Ìpókíà local government pàápàá jùlọ ló tà wọ́n pè lágòsàtà kingdom mo ṣẹ̀ṣẹ̀ rí léṣe prógámù kan tán láìpẹ́ ni àmẹ́mi inú mi ò gbà mo pọ̀dọ̀fẹ́ inú mi mo pààrọ̀ inú mi mo wò ó pé ká máa jayé fàmílétè ń tutọ́ ẹni tó jẹ́ pé olódùmarè náà ló dá sílé ayé olódùmarè náà ló dá wá sílé ayé a sì ń wíwíwí a sì ń yányányán kọ́dà àwọn ọ̀gbọ́ o àmọ́ mo mọ̀ pé bọ́lódùmarè bá ṣetán láti ṣètẹ̀bọmi ìparun fún yàn kò sí ní tẹ̀dá lè ṣe o yọ parun ni gbogbo àwọn onígbàgbọ́ ẹ jẹ́ ká wo Nebukadnésárì nínú bíbélì ṣé ẹ mọye ìgbà tó fi wọnú igbó lọ tó jẹ́ pé àwọn ẹranko tí ń bẹ́nu igbó gan wò pé irú spèsì wo leléyìí irú ẹ̀yà ẹranko wo leléyìí torí àwọ̀ rẹ̀ ò yí padà kúrò láwọ̀ èèyàn ọba ni ó kúrò láàrin ìlú ni ó sì lọ sínú igbó ń sì ń bẹ́ranko jẹ ń sì ń bẹ́ranko mu fọ́pọ̀lọpọ̀ ọdún ó dọwọ́ délẹ̀ báyìí ni ìrun wá hù jáde lára rẹ̀ spèsì tiẹ̀ yàtọ̀ sí tàwọn ẹranko tó kù olódùmarè ọ̀mà ní ṣe ti yín bẹ́ẹ̀ ẹni tó lódùmarè bá ti ń bá wí tí bá ń warùn kì tí gbogbo ayé ń bá wí tí ń warùn kì ẹni náà lólódùmarè máa gbèrú iṣẹ́ bá ń lé wọn lọ́wọ́ àwa ò ní wí ká kú síbẹ̀ a ò sì ní bẹ̀rù ẹnikẹ́ni bẹ́ẹ̀ bá fẹ́ pa wá bẹ́ẹ̀ bá ti rí wa pa olódùmarè ó fún yín ṣe ni ajẹ́pásìkò tiwa ló tóun àmọ́ bólódùmarè bá sọ pé àjíṣẹ́ tó lódùmarè rán wa tá a sì ń fọkàn kan jẹ fọ́mọ aráyé tó lódùmarè sì sọ pásìkò wa ò tí ì tó kọ́dà bẹ́ẹ̀ gbámọ́ tàǹkì déwájú wa kò ní í ṣiṣẹ́ o ẹ mọ́ jẹ́ ń tàn yín lẹ́yìn olódùmarè kò sẹ́lòmíì olódùmarè náà ló tún kù gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ dákun létí ẹ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ yín ọ̀mọ̀ ní gbóná ẹ dákun ẹ wá nǹkan kẹ fìdílé ẹ gbọ́ títà ẹ gbá pọ́tí ẹ gbé lẹ́kẹ̀ wá fìdílé kẹ wá gbọ́rọ̀ nínú èmi àdìtú ọ̀rọ̀ lónìí ẹ̀bá olódùmarè o mo ṣèbà àwọn tó ti ń sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ mo ṣèbà àwọn àgbàlagbà tó jù mí lọ ìbà oyún inú ìbà ṣẹ̀ṣẹ̀ ìdí ìbà gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lónílé lálejò mo ṣèbà gbogbo yín ẹ dákun ẹ jẹ́ kí bà mí ó ṣe èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún dé káàbí ìbò fẹnu ọkọ̀ sọlẹ̀ sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV lónìí àdìtú ọ̀rọ̀ náà ni àdìtú ọ̀rọ̀ olódùmarè àwa ń bọ́ lódùmarè ẹjọ́ ọkọ̀ pọ̀ ni àsìkò tá a wà yìí iṣẹ́ tó lódùmarè gbéra wà wá ó ṣe bàbá wa ṣe bẹ́ẹ̀ bá ń fapá jánu tẹ̀ ń fẹsẹ̀ halẹ̀ kò sí nǹkan kan tẹ́wúrẹ́ yín ọ̀fọ̀ lówó ẹ̀ṣẹ̀ ẹ mọ́ jẹ́ ń tàn yín ẹ mọ́ jẹ́ ń tàn yín ẹ rán wọn bẹ́ẹ̀ ti ní ẹ rán wọn sẹ́yìn wa mo mọ̀ pé ẹ ti rán wọn sí mi àmọ́ olódùmarè jù yín lọ olódùmarè nìkan lọ́ba táwa gbọ́kànlé táwa sì ń forí balẹ̀ fún ẹ lè ní a máa wí a lè bẹ̀rù èèyàn ká wá ṣe olódùmarè ọba lónìí ọ̀rọ̀ mi lọ ó fi tìbẹ́nú lọ sọ́dọ̀ bàbá
gómìnà Dàpọ̀ Abiodun àti Socopao ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ bá dá nílé ayé bẹ́ẹ̀ bá dá dáadáa Olódùmarè ọba ó tún dá ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Gómìnà Dàpọ̀ Abiodun ẹ dákun ẹ rántí pọ́dún 8 péré lẹ ní níbi tẹ́ ẹ wà ẹ sì ti lò lára ẹ̀. Ṣé ẹ mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n sọ pé a lè torí pé à ń lọ sí Ẹdẹ ká wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ torí bá a bá kú lẹ́dẹ̀ẹ̀dẹ̀ náà là á padà sí. Gómìnà Abiodun ọmọ Yorùbá lẹ kóòtù òjíire nìyẹn. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí nítorí òṣèlú ni ẹ sì ti wà lórí ipò. Ẹ kò wá yẹ kẹ́ ẹ wá jẹ́ kásìkò yìí kẹ́nìkan wá bà yín lórúkọ jẹ́ gómìnà Abiodun torí bẹ́ẹ̀ bá ṣe dáadáa wá tá a pariwo yín nìyí bẹ́ẹ̀ sì ṣe dáadáa náà wá tá a pariwo ní yín nìyí. Ṣùgbọ́n ẹ rántí pé kúrò níbi tẹ́ ẹ wà ẹ sì rántí pé níyàwó pé lọ́mọ. Ikú tí ń pojú gba ẹni bàbá gómìnà Dàpọ̀ Abiodun ṣe mọ̀ pòwe ní ń pa fún ni a mọ̀ pé yín àti Socopao a mọ̀ pé 5 and 6 nìyẹn kò sí tẹ́ ẹ fẹ́ tẹ̀ nípò kí alókù gọ́ọ̀mẹ̀ntì Socopao lẹ́ pè. Socopao náà sì ní kò sí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ àwọn DSS láti Abẹ́òkúta láti Ìlaró láti kan mo fẹ́ fìyà jẹyàn láàárọ̀ yìí ẹ̀yin náà ni ó pè ẹ̀ ló gómìnà mo fẹ́ fìyà jẹyàn kan mo fẹ́ ṣe gbogbo wa la gbọ́ngbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tì kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ táwa ò mọ̀ ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Gómìnà Abiodun ẹ mọ̀ sí bọ́n ṣe ń pààyàn náà ni bẹ́ẹ̀ bá mọ̀ sí ni torí bẹ́ẹ̀ bá mọ̀ sí ẹ gbọ́ ó ṣẹlẹ̀ pé wọ́n pa lágbájá wọ́n pa tàmẹ̀dò wọ́n ń kọ oríṣiríṣi lẹ́tà sí yín. Nílùú Òpókíà local government bàbá gómìnà Dàpọ̀ Abiodun a gbọ́ pé ńgbà tí wọ́n fẹ́ jọba kó tó di pé wàhálà yìí ṣẹlẹ̀ ọba àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ mú tó jẹ́ ọba Òkosùn ọba tìlú wọ́n ránṣẹ́ ti yín ẹ̀ lè sọ pé ẹ̀ gbọ́ àmọ́ gbogbo ẹ̀ wọ́n dànù kó tó di pé Socopao wá mú kándídéètì tiẹ̀ wá. Bí wọ́n bá tiẹ̀ mú kándídéètì méjì wá ṣe bọ́ yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ rò ní kálàáfíà ó lè jọba àmọ́ gbà tí wọ́n mú kándídéètì tiwọn wá tẹ́ ẹ dànù tí bàbá Socopao náà mú tiẹ̀ wá a mọ̀ pé ẹ gba ilé yìí nítorí pé ẹ jọ wà nínú ẹgbẹ́ òṣèlú kan kò yẹ ká mọ fọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ṣe lẹ Yorùbá iṣẹ́ òṣèlú nìkan nǹkan ìṣẹ̀ǹbáyé ń bẹ nǹkan ìbílẹ̀ ń bẹ àṣà wa ò sì ní parun láṣẹ Olódùmarè. Àwa ń travel à ń rìnrìn àjò lọ sáwọn orílẹ̀-èdè míì nílẹ̀ adúláwọ̀ tá a wà yìí kódà àti rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè bíi 9 àbí 10 tó jẹ́ nílẹ̀ adúláwọ̀ tó jẹ́ pé bọ́n bá fẹ́ ṣe nǹkan ìṣẹ̀ǹbáyé wọn ò jọ parun kò yẹ ká jọ parun o kò yẹ ká jọ parun bàbá ilẹ̀ Yorùbá kò tu òjíire ìyúnnu la fi ń gbàdúrà fómìnira kó Olódùmarè ó fún wa lómìnira tiwa. Ṣé mọ̀ páwọn Fúlàní ti yarí tán báyìí gbogbo nǹkan ìjà wọ́n ti ní sójà tiwọn ọ̀dọ̀ wa ń bínú sí wa àwọn ni Boko Haram ọ̀dọ̀ ti wá ń bí gbogbo pé wọ́n ń kidnap wọ́n ń gba ránsọ́ọ̀mù wọ́n ń pààyàn wọ́n ń ṣe gbá yẹn wọ́n fi ń ṣe pé a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni kó Olódùmarè ọkọ̀ wa yọ ni. Ìlú Àgọ́ ṣàṣà gbọ́dọ̀ gbòmìnira ni láṣẹ Èdùmàrè gbogbo ọmọdé àgbà ọkùnrin obìnrin onílé àlejò tó nílé tẹlẹ́bù tó bá sọ pé kí ìlú Àgọ́ ṣàṣà ó mọ̀ rojú tó bá ní kó mọ̀ ráàyè tí sì ń ṣiṣẹ́ tọ́ láṣẹ Èdùmàrè gbogbo wọn Olódùmarè ó fi wọn sínú ilé wọn ó mọ gbénu ilé wọn ó mọ wòran òde ni bí mo sì máa ń sọ Olódùmarè ó gbójú lọ́wọ́ wọn yóò gbapá yóò gbẹsẹ̀ yóò gba gbogbo ohun tó bá lálà àfíà lára wọn kódà bó sọkùnrin ni yóò gba nǹkan ọmọkùnrin wọn Olódùmarè ó wá sọ wọn di tá ń wọlé o èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Ìlú Àgọ́ ṣàṣà gbọ́dọ̀ rójúṣẹ́ ìlú Àgọ́ ṣàṣà gbọ́dọ̀ ráyè ẹ máa bá mi bọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi láṣẹ Èdùmàrè ojú tẹ́ fi ń wò mí yìí ojú yín ọmọ ní relédè yín o etí tẹ́ sì fi ń gbọ́ mi láṣẹ Èdùmàrè etí yín ọ̀ní fàyà pẹrẹgẹdẹ bí owó aṣọ inú ilé tẹ́ ti ń gbọ́ mi yìí ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́kọ̀ ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín ń gbé mi nínú ọ̀rọ̀ ń gbé mi nínú sí ń gbé mi níkùn láṣẹ Èdùmàrè àwa ò sì ní sọ̀rọ̀ sọ gbogbo ẹni tó bá sọ pọ́rọ̀ tá a sọ ń bí òun nínú ẹ dákun ẹ sọ fún tọ̀ ẹni mo ní kó tètè sáré tètè kó lọ sínú òkun kó tètè lọ kó sínú òkun kó máa bókun lọ ẹ ń bá nọ̀rọ̀ táwa ń sọ ń bí òun nínú ẹ dákun ẹni mo ní kó tètè dẹni àkọlẹ̀bò ẹ ń bá ní ọ̀rọ̀ táwa ń sọ ń bí òun nínú ẹ dákun ẹ bá ń sọ fún tọ̀ wọ́n pé kó tètè filé ayé lẹ̀ kó tètè máa gbàjúlé ọ̀run lọ tòró Olódùmarè ló rán wa sílé ayé ó ní a máa sọ̀rọ̀ ni ló fi pè wá ládìtú ọ̀rọ̀ Olódùmarè àwa ká fúnra wa lórúkọ Olódùmarè tó gbéṣẹ́ rán wa sílé ayé ló fún wa lórúkọ ó ní ẹ máa jókòó yẹ́ ẹ sì máa ṣọ́ lọ àpá sì ń sọ̀rọ̀ síbi àlàáfíà ni nítorí pé a gbọ́dọ̀ gbé síbi ìkà bá a bá ti rí bí àlàáfíà ńlẹ̀ ká dúró síbẹ̀ ká sì sọ tí ń jó tọ̀rọ̀ àmọ́ ìlú Àgọ́ ṣàṣà ó dàbí pa afẹ́ bá yín sọ tọ̀rọ̀ ẹ fẹ́ gbọ́ ẹ lé gbogbo èèyàn kúrò láàrin ìgboro ẹ lé gbogbo èèyàn kúrò nílùú
níjẹta yé wọ́n sì mọ́ ọmọ kan tí wọ́n lù bí wèrè. èyí òun kàn sáré wá ní bóyá ó wá wòyàwó ẹ̀ ni. nígbà tí wọ́n gbà mú wọn lò wọ́n sì ń sọ̀rọ̀ kan pé bàbá ti ní gbogbo yín tá a bá ti rí ká máa nà yín ká máa kó yín. ìdábàjọ ẹlẹ́fi lọ sọ́dọ̀ kábíyèsí tọ̀hún pé kí kábíyèsí kó lé gbogbo àwọn ọmọ ìlú tí bá ń bẹ lọ́dọ̀ ẹ̀. kábíyèsí ìdárò ẹni kó lé gbogbo wọn kó lé wọn sílé kẹ́ lè máa mú wọn ṣèkúnṣèkún. ṣẹ́kì wá ṣe bísínẹ́sì lẹ́fẹ́ máa fi wọ́n ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá báyìí. ẹ̀yin agbófinró lẹ wa kí ló dé tẹ̀ ń gbàbọ̀dè. kò yẹ kẹ́ ẹ máa gbàbọ̀dè fún wa nílẹ̀ Yorùbá kò tu òjìrè. kò yẹ kẹ́ ẹ máa gbàbọ̀dè nígbà wọ́n bá gbé èèyàn bọ̀bọ̀ yìí nígbà tí wọ́n gbé lọ sí ibi tá à ń pè ní Pòkíà gangan ibẹ̀ ní local government wà. wọ́n pè lọ sí police station bẹ̀. ẹni tí wọ́n tún mú wọ́n lọ yọ̀ bẹ́bẹ́lẹ̀ yìí nínú ṣọ́ọ̀bù ẹ̀ ní ti bàbá àjẹ̀bó nílùú ìdí ìrókò. wọ́n mẹ́lẹ̀ yìí náà nítorí pé wọ́n ń wá burú ẹ̀ wọ́n lọ mẹ́gbọ́n. tí ọ̀rẹ́ bá sọ láà sójà kan tó wà nítòsí ń bẹ̀ wọn ò bá gún lọ́bẹ. wọ́n sì mú wọn gbé lọ sí police station tó wà nídìí ìrókò. àti bẹ́ẹ̀ ni bàbá DPO tẹ́ ń bẹ nídìí ìrókò ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ ń pa yín lélẹ́yìí ó yẹ kẹ́ ẹ̀rọ kẹtùn ròṣẹ́ mọ̀ pé níyàwó ẹ̀ sì bímọ ẹ̀yin náà sì níbi tẹ́ ẹ ti jáde wá gbogbo nta bá sì ṣe nílé ayé ẹ rántí pé ọjọ́ kan ẹ rìtáyà béèyàn bá kọ̀ tí ó rìtáyà gan kò sí nǹkan tí ó lè rìtáyà èèyàn kúrò lẹ́nu iṣẹ́ mi ò gbàdúrà kíkú ó rìtáyà yín kúrò lẹ́nu iṣẹ́ àmọ́ gbogbo ntẹ̀ ń ṣe yìí ẹ rántí pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ ń ṣe DPO dí ìrókò àní wí ká kú síbẹ̀ bẹ́ẹ̀ bá declare àwa náà wanted olódùmarè ọba tí ọba ti declare àwa wanted olódùmarè tó wà lẹ́yìn wa kò sì ní padà lẹ́yìn wa àmọ́ gbogbo ẹni tí bá ń bínú sí wa olódùmarè ọba ó mọ bínú sí wọn ni wọn ò ní rí ìyọ́nú Ọlọ́run àmọ́ gbogbo àwọn tí bá ń fẹ́ tiwa tán mọ̀ pò tó ọ̀rọ̀ là ń sọ ìyọ́nú olódùmarè ọmọ ní kúrò lórí irú ẹni bẹ́ẹ̀ o láṣẹ Èdùmàrè. bàbá DPO tẹ́ ń bẹ́ ń di ìrókò ọ̀dọ̀ yín ni wọ́n gbẹ́ ni yìí wá nígbà tí wọ́n gbé débẹ̀ àwọn ni wọ́n wá yọ ọ̀bẹ bá gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí wa tá a sì ṣe fínífíní wọ́n yọ ọ̀bẹ bárakùnrin yìí nítorí pé wọ́n ń wá burú ẹ̀. DPO tí ń bẹ ní Pòkíà àti gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé wọn lẹ́yìn adúpẹ́ lọ́wọ́ Olódùmarè mọ̀ ní ṣiṣẹ́ ọba ṣe o àti ń kìlọ̀ fẹ́yìn náà wọ́n ti tọ́jọ́ mélòó kan gbogbo ọmọ Nàìjíríà ní sì ń gbọ́ wa báyìí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kò tó òjèrè ní ń gbọ́ wa gbogbo àgbáyé ní ń gbọ́ wa ẹ dákun Ìpòkíà local government iṣẹ́ táwọn agbófinró ń ṣe ni pé kí gbogbo ìlú kó lè máa tùbà kó lè máa tùṣẹ́ kí ló dé tó jẹ́ pé ẹ̀yin náà ni wọ́n tún ń pè tí wọ́n ń sọ fún pé ẹ ṣe nǹkan báyìí ẹ ṣe nǹkan báyìí ẹni tí wọ́n gbé wá sọ́dọ̀ yín tí wọ́n transfer sọ́dọ̀ yín láti ìdí ìrókò ṣe mọ̀ pé a gbọ́ pé nǹkan bíi 200,000 ní kí wọ́n lọ mú wá bí wọn ò bá sì rówó yìí ẹ gbé wọn lọ sábẹ́kúta ni ẹ dákun kí là ń ṣe léyìí fún bí irú eléyìí bá kángun sọmọ yín kọ́ kí lẹ fẹ́ ṣe kí lẹ fẹ́ bọ́ lódùmarè fà kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ṣẹ̀dá nílé ayé tá a wà yé kò sì sẹ́ni tí nǹkan kan ò lè ṣẹlẹ̀ sílé ayé tá a wà yé tí ẹ mọ̀ pẹ́yìn gan bẹ́ẹ̀ ṣe wà yé abẹ́ òfin lẹ wà abẹ́ òfin ni gbogbo kó wa wá àmọ́ dàbí pé tí ń yí òfin padà bí wọ́n ṣe yéṣẹ̀ ṣe ilẹ̀ bàbá wa padà tó sì ń fìyà jẹ wá ẹ̀yin náà ti ń yí òfin padà bẹ́ẹ̀ bá yí òfin padà kò yẹ kí gbogbo eléyìí ọmọ ṣẹlẹ̀ ẹni tí wọ́n bá ti wá gbé wá sọ́dọ̀ yín ẹnu kó náwó ká yẹ ọ bàjẹ́ àbíkẹ́ gbé lọ sábẹ́kúta bẹ́lẹ̀ yìí bá sì ti lọ sábẹ́kúta kó tó débẹ̀ gan wọ́n ti tẹ́lẹ̀ dé kódà statement ẹ̀ ti wà ńlẹ̀ lọ́hùn-ún wọn a sì máa dúró pé kó nítọ̀ wọ́n ṣẹ̀wọ̀n ọmọ ọlọ́mọ èèyàn léèyàn ẹ dákun kí là ń ṣe léyìí fún ṣe mọ̀ pé gbogbo kó wa wá ilé ayé tá a wá yìí àwa nájà láyé ni kò sẹ́ni tó mọ̀gbà tí ó kú gbogbo wa la dágbádá kú gbogbo wa pátápátá kò sẹ́ni tí ò ní kú nílé ayé kò sì sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbò rẹ̀ dákun kí ló wá dé kí là ń fi ilé ayé tá a fi nira wa lára fún gbogbo ẹ̀yin agbófinró ẹ rántí pé ńgbà tẹ́ ẹ lọ sí tírénì aṣọ tẹ́ ẹ wọ̀ sọ́rùn kódà kìí ṣe pé ẹ rà lọ́jà ránkì tí ń bẹ lápá yín kìí ṣe pé ẹ rà lọ́jà kí ló wá dé tó jẹ́ pé civilian kan bloody civilian kan ní ọ̀wá mọ́ tì yín gbàǹpàǹpà nítorí owó ǹtẹ́ ẹ bá ní ẹ rántí pé Olódùmarè ọba ló ṣe fún yín bí Olódùmarè ọba ò bá sì ṣe nǹkan fún yàn kò ìtásìkò ni ẹ jẹ́ kí gbogbo àwa tá a jẹ́ ọmọ adarí òun ká gbà bẹ́ẹ̀ tó béèyàn bá dá nílé ayé tá a wà yé tí ọba dá dáadáa Olódùmarè lọ́ba tí ń dájọ́ àfẹ́yìn pínran tí ó sì tún dá ẹ rántí pé gbogbo àwọn tẹ́ ẹ léṣẹ́yìn òde ìlú tọ́jú ọmọ bíbí ìlú Àgọ́ṣàṣá tí wọ́n forí wọn sọlẹ̀ síbẹ̀ tó tún jókòó orí bàbá wọn ni wọ́n fi sọlẹ̀ síbẹ̀ gbogbo wọn ló lẹ́lẹ́dàá gbogbo wọn ló lẹ́dẹ̀dà pátápátá èmẹ́ ìyàwó mi ń bẹ ń bẹ ọmọ mi ń bẹ ń bẹ tó jẹ́ pé nu hílà yìí ló lówó àwọn òrówó sẹ́ǹdì sílé
ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀. Ẹ rántí pé wọ́n lẹ́lẹ́dàá, ẹlẹ́dàá wọn ó sì fìyà jẹ yín. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń di ọ̀rọ̀ bí ìlú àgọ́sàṣà ṣe ń dàrú, ẹ̀yin nu Ọlọ́run. Bàbá ìmáàmù tí mo sọ̀rọ̀ nípa wọn níjọ́ mélòó kan sẹ́yìn, ẹ̀yin nu Ọlọ́run. Bàbá Socopao tẹ́yin náà bá wà lára àwọn tí ń dà lúrú, ẹ̀yin nu Ọlọ́run. Kábíyèsí tí wọ́n gbọ́pá àṣẹ fún, bẹ́ẹ̀ bá wà láàrin àwọn tí ń dà lúrú, ẹ̀yin nu Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wà lẹ́yìn bàbá Socopao pátápátá, ẹ̀yin nu Ọlọ́run. Ṣé mọ̀ pé wọ́n ti gbókọ yín síta ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwa ti rí kó tó di pa bẹ̀rẹ̀ sí ní gba ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn. Kódà ó ṣeé ṣe kí n tó parí ètò kí n ka ọkọ̀ gbogbo yín jáde pátápátá. Wọ́n kàn fèèyàn mẹ́ta kan lẹ̀ torí mo ní prógráàmù tí mo fẹ́ ṣe lórí àwọn mẹ́ta yìí. Mo kí gbogbo yín o, ẹ kú kalẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Àná ẹ lọ́pọ̀lọpọ̀ sáàrin ìlú. Bàbá Socopao àti Gomina Dapo Abiodun, ẹ̀yin méjèèjì ni mo bá wí ẹjọ́ láàárọ̀ yìí. Ẹ̀yin ni mo ní bá wí ẹjọ́ láàárọ̀ yìí. Ẹ̀yin ni mo ní bá lọ́rọ̀ láàárọ̀ yìí. Socopao, mo sọ fún yín, ṣe mọ̀ pé ó kọ tẹ̀ ń jẹ́ kìí ṣe pẹ́yìn lẹ̀ ń jẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Èèyàn kan ló ti ń jókòó yìí tó sì fòkọ̀ yìí lẹ̀ dáadáa fún yín. Bẹ́ẹ̀ ni òun ò bá ṣe dáadáa bó bá ṣe irú ń tẹ́ ṣe yìí, bàbá Socopao ẹ má jẹ́ ń tàn yín. Ẹ lè lo orúkọ yìí ojú ọmọ tì yín. Nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ràn yín tẹ́lẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé nítorí gbogbo ń tẹ́ ń ṣe yìí bàbá, inú ti ń bí wọn sí yín. Wọ́n ti ń wò pé bàbá yìí ti dàgbà, kí náà wá ń ṣe léyìí fún. Ní bókọ̀ yìí jẹ́ o, bẹ́ẹ̀ bá sì bàjẹ́, ẹ̀yin nu Ọlọ́run. Àní wí ká kú bẹ́ẹ̀ o. Bá a bá wí níbí, bẹ́ẹ̀ bá pa wá síbẹ̀, kódà á jà pìtì síwájú díẹ̀ ká tó kú. Àní wí ká kú bẹ́ẹ̀. Àti pé kò sí nǹkan kan téèyàn kan fà wá ṣe láṣẹ Olódùmarè. Bọ́ bá kọ̀lá yóò tún máa kọ̀lá náà ni. Tòró Olódùmarè ńlá wá gbọ́kànlé èèyàn. Ní bẹ̀rù èèyàn, ká wá ṣe Olódùmarè tó dá èèyàn, tó dá yín, tó dá gbogbo èèyàn sílé ayé. Ṣé mọ̀ pé Olódùmarè lọ́ba tí fọba jẹun, lọ́ba tí rọba lóyè, kẹ́nikẹ́ni ò lè bí léèrè wò. Kábíyèsí mo pè yín, torí kábíyèsí náà la mọ̀ pè yín. Kábíyèsí méjì ní ń bẹ nílùú. Kábíyèsí kìíní ẹ ti lé sẹ́yìn odi ìlú. Ẹ ti lé torí ńgbà tẹ́ gbé bàbá yìí, tẹ́ gbé lọ sí Abẹ́òkúta lọ́dọ̀ àwọn DSS. Ìgbà tí bàbá yìí ó fi déṣẹ́ mọ̀ pàgbàlagbà ni, kókó jàǹjàǹ ìrònú lọ́tún lósì. Bàbá yìí ti síkì. Àgbàlagbà wọ́n lọ tọ́jú ara wọn. Bàbá yìí a sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé bàbá láwọn ọmọ tó lóko, tó ní fàǹtọ́lẹ̀ èékánná. Bàbá yìí lọ ń tọ́jú ara ẹ̀, kò sí láàrin ìlú. Kódà èmi gan gẹ́gẹ́ bí ẹnìkan tí ń bá láǹfààní láti bá bàbá yìí sọ̀rọ̀, wọ́n tètè ya sọ fún pé bàbá ẹ dákun ẹ máa tọ́jú ara yín, ẹ sì fọ̀rọ̀ lúlẹ̀ náà, Olódùmarè ó sì yanjú àárín ọ̀hún. Nítorí pé bí bàbá yìí gan bá wá sáàrin ìlú, sẹ́yìn tẹ̀ ń tájẹ̀ ti gbogbo ọmọ ìlú pé wọn ò gbọdọ̀ wọlé, bọ́n bá ti wọlé kí wọ́n ó gbé. Lóòótọ́ bàbá Socopao ẹ̀yin kọ́ gangan lẹ̀ ń lọ ń kọ̀nfrọ́ǹtì àwọn ẹni yìí. Àmọ́ àwọn ọmọ yín ni gbogbo wọn nísìnyí sọ lẹ́nu pé bàbá ti sọ pé ni wọ́n ń sọ. Ẹ̀yin náà ṣáà ní bàbá, wọn ò ní bàbá méjì. Kábíyèsí gan tí ń bẹ ń bẹ báyìí ò ní bàbá méjì, ẹ̀yin náà ní bàbá. Ṣé ẹ sọra yín dọlọ́run ni? Ṣé ẹ sọra yín dọlọ́run lágọ̀ọ́sàṣá ni? Kágọ̀ọ́sàṣá ó ṣáà ti dàrú, torí ń tẹ́ ń ṣe yìí kó dàrú ni, kó wó ni bàbá. Tí èyí bá ṣe pé ń ṣe kó dàrú kó wó, kódà ẹ̀ ní àrẹ́sì ẹnì kankan mọ́. Mbọ́ndì 16 òní ìdájọ́, òní kóòtù tún yá lórí apààyàn murder case. Ṣe bọ́ndì 16 ni. Eléyìí ló yẹ kí gbogbo ìlú àtẹ̀yìn kẹ́ mọ̀ pílánù bẹ́ẹ̀ ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ náà, kẹ́ sọ̀rọ̀ nítòbéènùbé, kẹ́ fi inú lunú, kẹ́ fi kùn lukùn. Ẹ má jẹ́ ń tàn yín, mo sọ nínú prógráàmù mi ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn pé kò sẹ́ni tí wọ́n ó pa èèyàn tínú ẹ̀ ó dùn. Bàbá Socopao bọ́ bá kángun sọ́dọ̀ yín kọ́ kí lẹ fẹ́ ṣe tán pààyàn yín, ẹ ṣe jù báyìí lọ. Nígbà tẹ́ ẹ pa wọn ò sún lé yín kẹ́ tó pààyàn bàbá. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ pé àti security yín ló pààyàn àti pẹ́yìn lẹ pààyàn yín lẹ pa. Security yín ṣáà ni ó sì yẹ kẹ́ ẹ lè dáhùn fún bàbá, torí ọmọ ìlú ni yín, ọmọ ìlú lẹ pera yín. Àmọ́ ńgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀, kódà ẹbí àtará àtàwọn olólùfẹ́ Nàfíù wọ́n fẹ̀hónú hàn. Mo ní kó ṣe pírẹ́sídẹ́ǹtì gan ló wá sílùú tó fi mọ́tò ẹ̀ pààyàn. Bóyá ọba tètè jáde nínú ọkọ̀ ọ̀hún, ẹ má jẹ́ ń tàn yín, wọ́n dáná sun ọkọ̀ ọ̀hún mọ́ pírẹ́sídẹ́ǹtì lórí.
mélòó wá lẹni tí ì ṣe pírẹsidẹ́ǹtì bàbá. Ẹ má sì sọra yín dọlọ́run. Olódùmarè ló dá yín sílé ayé, Olódùmarè ló sì ṣòwò fún yín. Gbogbo ohun tẹ́ ẹ ní lónìí, gbogbo ohun tẹ́ ẹ dá, Olódùmarè ló ṣe fún yín. Ẹ má wàá jẹ́ kó Olódùmarè ó bínú sí yín, kó Olódùmarè ó má bínú sí gbogbo wa taya tọmọ. Bàbá àní sọ̀rọ̀ ká kú síbẹ̀, mo ti sọ fún yín. Béèyàn bá wà tó bá ń bímọ nílé ayé, òun ní ọmọ kọ̀ǹtró ọmọ má débẹ̀ òun má débẹ̀ òun. Àmọ́ ńgbà tọmọ náà bá dàgbà, ọmọ lókù tí ọmọ sọ fún bàbá pé bàbá, dádì mi, why are you doing this? Don't go there. Ó yá ẹ wá jókòó báyìí. Bàbá ò ti dọmọdé, ọmọ ni ó máa sọ̀rọ̀. Àwa la lè sọ tọ̀rọ̀ fún yín bàbá. Lóòótọ́ wọ́n ti ń bá yín sọ tipẹ́ ẹ̀ gbọ́. Àwa gbá rìsáàsì débẹ̀ ni pé wọ́n ti ń bá yín sọ tipẹ́tipẹ́ ẹ̀ kì í gbọ́. Bàbá ìbá dáa kẹ́ gbọ́rọ̀ lẹ́nu mi bí n bá fẹ́ nà mí góbì fún yín bàbá ẹ̀ mọ́ jẹ́. Àmọ́ bí n bá sọ pé náà ń jó lórí omi, ẹ ní kí n lọ kérú ẹ̀ wá bàbá. Àsìkò sì wà tẹ́ ẹ sì lè ṣàtúnṣe bàbá. Mo sọ ọmọ lágbára wà lọ́wọ́ yín láti jẹ́ kí ìlú Àgọ́ṣàṣà orójú kó ráyè. Bàbá ẹ̀yin lẹ lè pè fálàáfíà. Àmọ́ bẹ́ẹ̀ bá kọ̀ láti ṣe léyìí, Olódùmarè ń bẹ lájùlé ọ̀run. Ẹni tí èèyàn lè dámú ṣe mọ̀ pé Olódùmarè lọ́ba tí ń múru wọn. Wọn ò ní sọ jù bá ń lọ láàrin bàbá. Gómìnà Dàpọ̀ Abiodun 5 and 6 ni bàbá àti gómìnà Dàpọ̀ Abiodun. Gbogbo èèyàn orílẹ̀-èdè Nàìjíríà ìdènà tọrọ òun fi rí bákan ọ̀rọ̀ kọ́ọ̀lù lásán ni ó jẹ. Bàbá gómìnà Dàpọ̀ Abiodun, ẹ dákun ẹ má jẹ́ kéèyàn kan ó bà yín lórúkọ jẹ́, torí pé bẹ́ẹ̀ bá kú òun bí tẹ́ ẹ wà. Bí wàhálà yìí bá sì ń ṣẹlẹ̀ ṣe ló dàbí ìgbà tẹ́ ẹ bá sùn sórí àga tẹ́ ẹ dìde kú òun bẹ̀. Torí àwọn ọmọ bíbí ìlú Àgọ́ṣàṣà, àwọn ìpókíà local government, wọn ò ní gbàgbé yín láéláé. Mo ń sọ fún yín bí mo ṣe máa ń sọ, 90% àwọn ọmọ bíbí ìlú Àgọ́ṣàṣà ló faramọ́ Kábíyèsí àkọ́kọ́. 90%, 10% tó kù ní bẹ lẹ́yìn Kábíyèsí kejì. Kábíyèsí àkọ́kọ́ ni Òkosùn. Kábíyèsí kejì ni Àṣìṣì Akínpẹ̀lú Adésọlá Táíwò. Àwọn ni wọ́n wà ńbẹ̀ báyìí tí wọ́n lé gbogbo àwọn tí èyí bá ṣe tiwọn kúrò láàrin ìlú, tí wọ́n sọ pé kí gbogbo èèyàn wá máa forí balẹ̀ fáwọn ní gbogbo ìgbà. Kódà agídí ni bàbá fi mọ́mọ́ ìlú láti forí balẹ̀ fáwọn. Ṣé wọ́n ń ṣe léyìí nílẹ̀ Yorùbá kò tú òjìire? Ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ gbogbo ẹ̀yin kábíyèsí, ọba lọ́ba, lọ́ba aládé, ọba lóríṣiríṣi tí ń bẹ nílẹ̀ Yorùbá kò tú òjìire. Ilé Ifẹ̀ lèmi ti jáde wá, bàbá mi tí ń bẹ nílé Ifẹ̀ gan ò ṣe bẹ́ẹ̀. Ọ̀jájá kejì, kábíyèsí àrọ́bàfin lọ́ba pa kádé ọpẹ́ lórí kírùkẹ̀rẹ̀ ọpẹ́ lẹ́sẹ̀, kírùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀jẹ̀jẹ lọ́wọ́ kó dọ̀kìnní, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. Kábíyèsí mi nílùú Ilé Ifẹ̀, mo kí yín ẹ̀kú bélédùn àti pé orí àdúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Olódùmarè ó sì máa fún yín ṣe lórí àpèrè bàbá ńlá bàbá yín tẹ́ wà láṣẹ̀dùmarè. ẹ pẹ́ ń bẹ̀. Àwọn kábíyèsí kan ń bẹ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé Olódùmarè yọ́nú sí wọ́n sì ń ṣèlú dáadáa. Bàbá mi oníkọ́ ọ̀fìkọ́, mo kí yín o ẹ̀kú bélédùn àti pé orí Olódùmarè ó túbọ̀ máa fún yín ṣe. Ìlú Ìdíròkò ò lè dàrú láṣẹ̀dùmarè. Gbogbo ẹ̀yin ọba lọ́ba, ọba aláyé pátápátá, mo kí yín, ẹ dákun ẹ bá wa dá sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí. Kábíyèsí ń fagídí máwọn èèyàn ni pé kí wọ́n wá forí balẹ̀ fún ẹni tí ọba ti dọ̀bálẹ̀ àbí kúnlẹ̀ fún, kódà kò ní tajà láàrin ọjà. Wọ́n sọ pé ìwọ̀nba èèyàn péréte tó bá kù láàrin ìlú àwọn ọjọ́ máa ń ṣèlú ni, ìbá ṣèyàn mẹ́ta. Ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá kò tú òjìire? Wọ́n ní bọ́mọdé ò bá bátàn yóò sì bá àrọ́bá sì ní bàbá àtàn. Àwa ti wádìí dáadáa, a sì bátàn tó rọ́mọdé làwa. Àwa sì ti bá àrọ́bá, a sì ti bá bàbá àtàn náà nù. Ṣé ìgbà pé mo ti bẹ̀rẹ̀ ìtàn Ìdíròkò mọ́ gbogbo apá àpókíà local government títí dórí Wódé títí lọ s'Àgọ́ṣàṣà. Orí Àgọ́ṣàṣà láti bẹ̀rẹ̀, gbogbo tí sì ń ṣẹlẹ̀ l'Àgọ́ṣàṣà gbogbo ẹ̀ láàmú tòyín létí báyìí. Gbogbo ẹ̀ lẹ́yìn ọmọ aráyé ọmọ gbọ́. Ẹ dákun ẹ lọ subscribe sí YouTube channel wa Àdìtú Ọ̀rọ̀ TV náà ni. Ibẹ̀ láàmú drop fídíò wá sí lẹ́yẹ ọ̀ṣọ́kà, bàbá sì ṣe ń drop ẹ̀kẹ́ lè máa rí. tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà bá a ṣe sọ lẹ́ti lé sẹ́yìn odi ìlú, kì í ṣe iṣẹ́ yìí lẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ má jẹ́ ń tàn yín. Bàbá Socopao lágbára láti lé gbogbo wọn tán. Àwa ti wádìí ọ̀pọ̀, kódà kò sí ìtàn táwa ti mọ̀ nípa ìlú Àgọ́ṣàṣà, ọmọ Àgọ́ṣàṣà mi ò mọ̀. Kèé sọjọ́ kan, kèé sọjọ́ méjì làwa ti fi ń ṣiṣẹ́ ìwádìí, a sì ṣe fínífíní tó lódùmarè sì fún wa ṣe. Kódà alọ́pọ̀lọpọ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣó ànilọ́wọ́ dáadáa. Wọ́n pe bàbá kan nínú iṣẹ́ ìwádìí wa, bàbá Fatai Ajíbọ́lá, Alhaji ni wọ́n, Alhaji Fatai Ajíbọ́lá. Ẹ dákun ẹ má bínú bẹ bá ń gbọ́ mi, ẹ má bínú pé mo bá yín lóye, mo pè yín lórúkọ, mo ti ń wá gbogbo ọ̀nà kí n lè bá yín sọ̀rọ̀, ṣùgbọ́n àti láǹfààní, àmọ́ mo mọ̀ pé ọjọ́ kan wọ́n lè láǹfààní láti bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ mi bàbá.
bàbá yìí nínú iṣẹ́ ìwádìí tá a ṣe, bàbá yìí náà yìí ṣẹran rírọ̀. Ẹni tó jẹ́ pé ìyàwó ẹ̀ ti ṣe House of Representative tó represent gbogbo Òpókíà mọ́ ìdí ìrókò mọ́ gbogbo ẹ̀, tó jẹ́ pé àwọn gan máa ń bá gómìnà jókòó báyìí ni, gómìnà tó lọ ni o, gómìnà náà. Ìyá yìí sì ṣe dáadáa. Ẹ dákun, kí la fẹ́ fi ilé ayé ṣe, kí la fẹ́ gbà nínú gbogbo eléyìí? Gbogbo ọ̀nà lẹ fi ń wá bàbá yìí, bàbá Socopao. Nínú iṣẹ́ ìwádìí wa a rí pé gbogbo ọ̀nà lẹ fi ń wá, kí lẹ fẹ́ fi wọ́n ṣe? Ṣé kí wọ́n kúrò nílùú fún yín ni? Ṣé bàbá yìí ṣe ìlú tí wọ́n forí ẹ̀ sọ leléyìí ni? Àmọ́ mo mọ̀ pé bàbá yìí ṣe bí àgbàlagbà nítorí bàbá wo ọjọ́ orí ẹ̀yin méjèèjì, bàbá yìí jù yín lọ. Alhaji Fatai Ajíbọ́lá wọ́n jù yín lọ dáadáa, èyí ṣe kékeré. Lóòótọ́ ẹ lè ti jọ wà tipẹ́tipẹ́, kẹ́ ti jọ da bísínẹ́sì pọ̀ rí, kódà àti ṣiṣẹ́ ìwádìí wa débẹ̀, á sì sọ̀rọ̀ jáde. Gbogbo ohun tó ṣẹlẹ̀ láti 2016 gbogbo ẹ̀ pátápátá lọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́. Ẹ̀ǹbí 2022 ní nǹkan bí ọdún méjì sẹ́yìn ní gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀. Ẹ má gbàgbé pé nǹkan ti ń bẹ láàrin ẹ̀yin àti Alhaji Fatai Ajíbọ́lá láti 2016. Èyí tó bẹ láàrin yín bàbá, bọ́rọ̀ yìí ọ̀bá ṣe gbogbo ẹ̀ lásọ̀ọ́sẹ̀ mọ̀ báwa ti bẹ̀rẹ̀ tán. Bẹ́ẹ̀ bá ṣèrànyàn tẹ̀lé wa, bólódùmarè bá fún yín ṣe ni. Torọ́pọ̀lọpọ̀ ló ti ṣerú eléyìí ṣùgbọ́n tí wọ́n ti pa wọ́n dànù. Àwa òṣìṣẹ́ tó lódùmarè rán wa sílé ayé, a lè bẹ̀rù èèyàn ká wá ṣe olódùmarè tó dá wa sílé ayé bàbá. Èmi ó sọ̀rọ̀, àdìtú ọ̀rọ̀ lèmi. Àdìtú ọ̀rọ̀ olódùmarè ni mí, àwa ń bó olódùmarè jókòó pọ̀ ni, ẹ̀yin jú olódùmarè sì la wa. Bẹ́ẹ̀ bá lè po olódùmarè dákun ẹ pa wá bàbá Socopao. Mo dàrẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi sí yín láàárọ̀ yìí. Mo dàrẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi sí gómìnà Dapo Abiodun. Bó bá ṣe pírẹsidẹ́ǹtì ló ṣe tí ò ṣe dáadáa, á sọ̀rọ̀. A ní sọ̀rọ̀ káwa kú síbẹ̀. Gómìnà Dapo Abiodun, mo ti sọ fún yín, ẹ bá rò kẹ́ rò dáadáa. Ilé ayé tá a wà yọ kéré gan. Bàbá Socopao àti sọ̀sọ̀sọ síbẹ̀ náà ẹni káwọn ọmọ yín kí wọ́n mọ gbé wọn. Ẹ dákun, bí wọ́n bá lu ẹlòmíì tó bá fọ̀run, tó bá gbà fayélẹ̀ tó gbọ̀run lọ ńkọ́? Gbogbo àwọn tẹ́ ẹ sì lé sáàrin ẹ̀yin odi ìlú yìí, àwọn tó fẹ́ràn ìlú yìí ní tọkàntọkàn, ẹ má jẹ́ ń tàn yín, wọ́n sọ̀dé tí wọ́n fi fẹ́ràn ìlú yìí. Bí wọn ò bá fẹ́ràn ìlú yìí, àwọn náà dúró pé bó bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́. Bí gbogbo wọn bá pohùn pọ̀ lẹ́ẹ̀kan náà, ẹ má jẹ́ ń tàn yín, tán bá wọnú ìlú lẹ́ẹ̀kan náà, ẹ lè dá wọn mú. 90% tí wọ́n ní. Bí wọ́n bá wọ̀lú lẹ́ẹ̀kan náà, ẹ dákun, ẹ yìnbọn ìbọn ò ní rìn lòmíì. Kẹ́ ẹ tó wí kẹ́ ẹ tó fọ̀, gbogbo yín pátápátá wọ́n delete yín tán ni. Àmọ́ àwọn ẹni yìí ro ti ìyàwó, wọ́n ro tọmọ, wọ́n ro ti pé kí ìlú ó lálàáfíà, wọ́n fìlú lẹ̀ fún yín. Ipe olódùmarè o, bó bá ṣe jẹ́ wàá ṣe mọ̀ pọ́pọ̀lọpọ̀ wọn ní gbàwẹ̀. Mo mọ̀ pé mùsùlùmí òdodo lọ́pọ̀ jù nínú àwọn tó ń bẹ ní ìlú Òpókíà, àgàgà àgbọ́sàṣá. Wọ́n ń gbàwẹ̀ ni, ṣùgbọ́n lásìkò àwẹ̀ má jẹ́ ń tàn yín, wọn ò ní ṣàdúrà, wọn ò sì ní ṣépè, àmẹ́nu wọn ò ní gbófo. Kò sí nǹkan tí wọ́n sọ lásìkò náà tó lódùmarè ò ní fàṣẹ sí. Bàbá, ẹ má forí gba ègún tẹ́ ẹ̀ nílé rù tán nílé ayé tẹ́ ẹ wà. Ẹ má forí gbègún tó jẹ́ pé ẹ̀bùn ni tẹ́ gbìn sílẹ̀ fáwọn ọmọ yín kẹ́ ẹ tó lọ. Ẹ rántí pọ́pọ̀lọpọ̀ ọmọ yín, kọ́sítọ́ọ̀mù ń bẹ nínú wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣoríire. Ẹ má jẹ́ kí wọ́n wá jìyà yín. Ṣé mọ̀ pé wọ́n sọ pé àwọn bàbá jèso àjàrà, àmì yín ń kà wọ́n ọmọ. Ẹ má jẹ́ kí yín kà wọ́n ọmọ yín tẹ́ ẹ bá lọ tán bàbá ìṣayé rẹ̀. Ẹ gbọ́ gbogbo ohun táwọn èèyàn ń sọ. Ẹ jẹ́ kọ́rọ̀ yìí ó lópin kó tó di pé olódùmarè ti dá sí iná. Àmọ́ kó tó di pé olódùmarè pitú ọwọ́ ẹ̀ bàbá, ẹ bá ṣe dáadáa kẹ́ ẹ ṣayé rẹ̀. Bàbá Fatai tí mo mọ̀ pé wọ́n lọ, bàbá ò fìlú lẹ̀, kì í ṣe pé ẹ̀yin lẹ lé bàbá. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ̀yin kọ́ lẹ lé bàbá Fatai Ajíbọ́lá. Bàbá náà fìlú lẹ̀ kálàáfíà ó lè jọba ni. Bàbá fìlú lẹ̀ kí wọ́n lè tọ́jú ara wọn ni. Bẹ́ẹ̀ bá sì mú bàbá, bẹ́ẹ̀ bá ráwọn èèyàn sí yín sí bàbá, bọ́n bá mú bàbá nǹkan míì lè ṣẹlẹ̀. Bàbá ò ní mọ wòra ẹ̀ràn o, kọ́ mọ kan tí ò tó kan mọ disgrace wọn. Bàbá lè rìáàtì, bí bàbá bá sì rìáàtì, ọ̀rọ̀ wọn ò ní tán lẹ̀ mọ́, ní tọ́pọ̀lọpọ̀ ń jà fún nu. Ṣé mọ̀ pé nu prógrámù mi àná mo sọ̀rọ̀ ń pa arákùnrin kan. Ó dàbí olórí ọ̀dọ́ ni, wọ́n ń pè ní wọ̀tá. Bí wọ̀tá gan bá wọ̀lú lónìí, kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀, mọ́ jẹ́ ń tàn yín, àmọ́ pọ̀lọpọ̀ ẹ̀mí ó sùn.
kò sẹ́ni tí ó mọ wòran kí wọ́n fẹ́ fi nǹkan sòun kóun dẹ̀ mọ wò wọ́n náà. Mo sọ fún yín gbogbo ẹ̀yin agbófinró wa lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn tó yẹ kẹ́ ẹ máa lò gangan ní láti ṣiṣẹ́ bó bá já Amẹ́ríkà ni, bí wọ́n bá réèyàn tó láyà bíi wọ̀tá wọ́n mọ̀ lò ṣiṣẹ́ ni, ìjọba ó sì mọ̀ sanwó ẹ̀. Àwọn tọ́ọ̀gì kan ìranù kan tí ọmọ kó bọn kiri tá mọ̀ fún wọn níbọn léwọ́, ọ̀yá lọ pa lágbájá wá, lọ pa tàmẹ̀dò wá, àwọn ni wọ́n wá ń rèèní, àwọn lọ́lọ́pàá ń bá ṣe. Kí ló dé? Ṣé n tó yẹ kó ṣẹlẹ̀ nu? Èmi ò ní kẹ́nikẹ́ni ọmọ ṣẹgbẹ́ òkùnkùn, àtayébáyé ni cultist ti wà. Bẹ́ẹ̀ bá ṣe ẹ fọpọlọ sí, ẹ má fi jọmọ làkejì yín yà. Gbogbo oògùn tẹ́ ẹ̀ ń ṣe ẹ má jẹ́ ń tàn yín. Bí èèyàn bá ṣoògùn dọ̀la tó ṣoògùn ṣoògùn, bí ọba ti fi inú kan sí tí ò nínú kan pẹ̀lú Olódùmarè, oògùn tí ń ṣe kò ní jẹ́. Bọ́ bá tiẹ̀ ń jẹ́ gan ọjọ́ tí ọba dà tóògùn yóò dà, ẹ má jẹ́ ń tàn yín, kò ní ìròtì. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé oògùn ló lọ́jọ́ kan pọ́njú, àmọ́ Olódùmarè ọba ń lọ lọ́jọ́ gbogbo. Ẹ mọ èèyàn ẹ fi sọ́wọ́ òsì kẹ́ ẹ má bàa fi jẹun. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ sì fi ń gbọ́ mi etí yín ò ní fàya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Tó mo ti sọ̀rọ̀ bàbá o, bàbá Socopao, ṣe bẹ́yìn lẹ̀ ń já Akeemu Adigun. Bàbá Akeemu Adigun Socopao, ẹ dákun ẹ bá gbọ́rọ̀ mi. Olódùmarè ọ̀mọ̀ ní fìyà jẹ yín, mo mà ṣe ń ṣàdúrà fún yín. Bàbá, igi tẹ́ ẹ fojú ré náà báyìí pé igi yìí kékeré ni, igi ọ̀hún ọ̀mọ̀ ní gbé yín ṣubú. Ṣé ẹ mọ̀ pé ikú ogun ní pa kíkanjú, ikú odò ní pòmùwẹ̀. Wọn ò gbàdúrà kẹ́ ẹ lọ báyìí lásìkò yìí torí ọjọ́ orí yín ò tí ì tó kẹ́ ẹ kú. Àmọ́ gbogbo wa bọ́ bá ti tásìkò oníkálukú, inú ọkọ̀ la wà, á bọ́ lẹ́nu bus stop tá a wà. Ẹ wá rántí pé èèyàn kan kìí mọ̀gbà tí ó kú nílé ayé. Ẹ bá ṣe dáadáa bàbá. Bàbá, èmi ò tó sọ fún yín pé ó kù díẹ̀ káàtó, àmọ́ bí n bá wí bẹ́ẹ̀ mo wí bẹ́ẹ̀ nu. Ó kù díẹ̀ káàtó bàbá, gbogbo ń tẹ̀ ń ṣe yìí. Ó kù díẹ̀ káàtó, orúkọ yín lọ́tún, orúkọ yín ló sì ní, àmọ́ Ògùn state náà ni. Wọ́n ní ẹ sọ pé ẹlẹ́nu dàbújá bàbá. Ẹ má jẹ́ ń tàn yín. Bólódùmarè ọba múyàn gan, kódà kò ní dàbújá, Ògùn state yìí náà ni ó ti ṣẹlẹ̀. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín bàbá Socopao. Ní wí ká kú síbi tá a wí sí. Ilé ayé tá a wà, ilé ayé kéré gan o, ilé ayé tá a sì wà yìí. Ẹ má jẹ́ ń tàn yín, àfọwọ́bà ká fi sílẹ̀ nílé ayé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ẹ dákun ẹ máa bá ń share prógrámù yìí. Ẹ máa bá ń share ẹ̀. Ẹ dákun mo fẹ́ kó kan gbogbo àwọn tó yẹ kó kàn lára pátápátá. Gbogbo àwọn tó yẹ káwa náà ọ táàgì láti táàgì. Kódà mo ti táàgì Inspector General of Police, mo ti táàgì Commissioner of Police. Wọn ò wá táàgì stéètì kan, gbogbo stéètì tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá ni mo táàgì. Kí orílẹ̀-èdè Nàìjíríà ọmọ rí prógrámù mi, kì í wá sí orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Ń bọ́lọ́pàá ń bẹ ní Ghana, ń báwọn agbófinró ń bẹ ní Togo, àwa ní studio sí Togo, a ní sí Ghana, a ní Abidjan, Ivory Coast. Gbogbo wọn pátápátá ni mo ti táàgì. Pátápátá wọ́n mọ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n mọ̀ tí ń ṣẹlẹ̀ ní Pòkíà local government, wọ́n sì mọ̀ tí ń ṣẹlẹ̀ lágbègbè wa ní Àgọ́sàṣá. Kódà gbogbo àwọn radio station, TV station tí ń bẹ l'Amẹ́ríkà, gbogbo wọn la táàgì pátápátá. Wọ́n sì gbọ́rọ̀ yín sáyé gbọ́. Ẹ fẹ́ dàpọ̀ kí arú ni, ẹ máa dàrú torí a ti sọ fún yín ẹ gbọ́. Àwọn ọmọ yín wọ́n ń dàrú, ẹ̀yin lẹ sì ń dàrú nu. Káwọn ọmọ yín ó dédé jáde kí wọ́n mọ arrest àwọn kan, kó jẹ́ pé àwọn nìkan ló lè rìn láàrin ìlú, àwọn nìkan ló láyà kí wọ́n mọ mú nǹkan tí wọ́n lè fi ṣèyàn léṣe lọ káyàn mọ́nú ilé. Ṣé ẹ mọ̀ pé ẹjọ́ ẹni tí wọ́n ṣáládà lórí, ẹjọ́ ìyún bẹ́ẹ̀yàn kan ló ṣáládà. Ìyá àgbàlagbà with the age of 72 years, wọ́n ṣàyà aládàá lórí. Bí ìyá bá gbabẹ̀ tó bá gbọ̀run lọ ńkọ́, ó kú náà nù. Ọ̀pọ̀lọpọ̀ làwọn tó ti gba bí ìṣẹ̀lẹ̀ yìí kú, tó sì jẹ́ pé wọn ò rókú wọn. Ọ̀pọ̀lọpọ̀ làwọn tó ti kú, ìbígbà tí náà fi kú, a gbọ́ pé wọ́n padà tún gbé ọmọ náà lẹ́yìn tí wọ́n gún lọ́bẹ tán. Ṣé bọ́ ẹ̀yin security yín ló yìnbọn fún? Nígbà tí security yín yìnbọn fún, kí ló tún fa ojú àpá ọ̀bẹ méjì lára ọmọ yìí? Nígbà tí wọ́n sì tún yìnbọn fún tán, a sì tún gbọ́ nínú iṣẹ́ ìwádìí wa pé wọ́n tún gbókù yìí, wọ́n tún gbé lọ, wọ́n lọ yọ búlẹ́ẹ̀tì tó wà lára ọmọ yìí. Wọ́n yọ búlẹ́ẹ̀tì náà kúrò. Ẹ dákun, ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tìlélẹ́ yìí, kí ló dé tán yọ búlẹ́ẹ̀tì ara ọmọ yìí?
kí ló dé tán jẹ́ káwọn agbófinró ṣiṣẹ́ wọn, kán wo búlẹ̀tì náà, kán wò ó bóyá búlẹ̀tì tí wọ́n fún ọlọ́pàá yìí láti police station ni pé mo fi sọ ọ̀gá ẹ̀. ṣebí AK-47 ò ní ẹni tó bá jò ń ló pa, ìyẹn ADC yín ọ̀dìlé yín tó bá jò ń ló pa, AK-47 ní ń bẹ lọ́wọ́ ẹ̀. búlẹ̀tì gbogbo wa la mọ̀ bí búlẹ̀tì AK-47 ṣe máa ń rí. ibi tí AK-47 búlẹ̀tì ẹ̀ bá wọ̀ gbogbo wa la mọ̀ bí ó ṣe rí. kí ló wá dé tí wọ́n fi lọ yọ́? tìbí kí wọ́n má bàa mọ irú búlẹ̀tì tó wọ ara ọmọ yìí ni. bàbá ẹ̀yin ò sì ní gbé AK-47 rìn. kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rà bọ̀n léwọ́ torí kò sí bọ́n tẹ́ ẹ bá ní bàbá ẹ ní láńsẹ̀nsì ẹ̀ amọ̀yàn dájú torí ẹ lówó ẹ̀ lọ́wọ́. ẹ gba láńsẹ̀nsì ẹ̀ àmọ́ ẹ lè ra AK-47 kẹ́ gbé sínú mọ́tò yín kẹ́ máa gbé kiri kẹ́ ní láńsẹ̀nsì ẹ̀ lọ́wọ́. ìbọn tí ò tó AK-47 náà ni ẹ mọ̀ fi cover ara yín. dandan ni béèyàn bá lówó, bẹ́ẹ̀mi gan bá lówó mo lè rà bọ́n kí n sì gba láńsẹ̀nsì ẹ̀. àmọ́ kò ṣeé ṣe fún mi láti rí AK-47 kí n máa gbé kiri inú ọkọ̀. kí ló dé tá a wá ń ṣèdájọ́ ara wa nílé ayé tá a jẹ́ kó lódùmarè ó dájọ́ fúnra ẹ̀? bàbá wọn ò ní sọjù yún lọ láàrin gbogbo tá a bá ti ṣe nílé ayé àwa nu Ọlọ́run. tó ara àwọn olóyè kan bẹ wọ́n ń pe bàbá yìí náà ní Chief Àwòdé Àkànní Ọládọ̀sù Àró of Àgọ́sàṣà land. wọ́n tún pè kẹ́ ẹ lè gbọ́ bóyá àwọn ọ̀mọ̀wé ò jẹ́ ẹ lè mọ̀ gbọ́. Chief Àwòdé Àkànní Ọládọ̀sù Àró of Àgọ́sàṣà land, a retired principal on grade level 17 ni bàbá yìí. ṣe mọ̀ pé bàbá yìí kàwé gan. wọn ọ̀mọ̀wé ò jẹ́ ẹ mọ̀ gbọ́. A retired principal on grade level 17. ẹ má gbàgbé pé bàbá yìí ń gbà tẹ́ ẹ gbé wọn 15 days ni bàbá yìí lò ní agolo àwọn DSS l'Abẹ́òkúta. 15 days. With the age of this man, he spent 15 days in DSS custody. ẹ jọ̀ọ́ kí là ń ṣe léyìí fún? ọwọ́ yín la bá ń bẹ̀ bàbá. bàbá Akíìmù Àdìgún Socopao, ọwọ́ yín náà la bá ń bẹ̀. ṣe fẹ́ kí bàbá yìí ó kú síbẹ̀ ni? bí wọ́n ní wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn ni. lágọ̀ọ́ ọlọ́pàá a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ ṣe wá di 15 days. Olódùmarè ọba tí ń dájọ́ àfẹ̀yìn pẹ́ràn ó tún dá bàbá. àwa ń sòótọ́ ọ̀rọ̀ fún yín ni. bẹ́ẹ̀ bá gbọ́ ẹ gbọ́, bẹ́ẹ̀ bá sì gbọ́ ẹ má gbọ́. Olódùmarè ń bẹ lẹ́nu iṣẹ́. àwa kéré lóòótọ́ àmọ́ kò sẹ́ni tó Olódùmarè ò lè rán síyàn. kódà wèrè lásán tí ń lọ ní títì tó ti já sọ mọ́ra ẹ̀ lára tó ya wèrè tó gbọ́ kó jáde báyìí, Olódùmarè a máa rán síyàn. àmẹ́ni bá gbọ́n ní ọmọ tí wèrè ń sọ, torí bí wèrè bá dédé súnmọ́ yàn. arákùnrin ẹ̀bẹ̀ tó ń lọ ya padà jọ, alágbèrè padà. bárákùnrin yìí bá wò ó pé ibi tó ń lọ yàwó lòun fẹ́ lọ bá, àgbèrè lòun fẹ́ lọ ṣe, ẹ dákun ẹjọ́ padà. bí ọba padà ibi tó ti ń lọ ó ṣẹ̀ṣẹ̀ kọ́ mọ́ bọ̀, wèrè sì ti sọ fún Olódùmarè fẹ́ràn ẹ̀, ó ti rán wèrè sínú. kò sẹ́ni tó Olódùmarè ò lè rán síyàn nílé ayé tá a wà. bàbá tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí Chief Àwòdé Àkànní Ọládọ̀sù Àró of Àgọ́sàṣà land. láti 12 ọjọ́ 12 oṣù kẹta ni wọ́n ti gbé bàbá yìí. wọ́n release bàbá yìí ní on the 26 inú oṣù kẹta, 15 days inú ọdún tá a wà yìí ni o. bàbá yìí ṣẹ̀ṣẹ̀ jáde ni. bàbá yìí sì ní gbogbo wàhálà ìdààmú tẹ́ ń fi ń ṣe. bàbá yìí àìlera ẹ̀ ó kù díẹ̀ káàtó. bàbá náà ń tọ́jú ara ẹ̀. ẹ dákun condition tí bàbá yìí wà lónìí, ẹ má jẹ́ ń tàn yín. gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wà nípò tó sọ bàbá yìí dà báyìí tí ò jẹ́ kí ìlera bàbá yìí kó pé ṣámṣám b'Olódùmarè ti dá wọn. Olódùmarè náà ó fi wọn pamọ́, yóò fi àìsàn burúkú yóò fi dàrú ẹni bẹ́ẹ̀, yóò fi dàgúnlẹ̀, yóò sì fi dẹ́mi ẹ̀ légbodò. èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Olódùmarè ó mẹ́lòmíì yóò gbójú, yóò gbapá, yóò gba gbogbo ohun tó bá wúlò lára ẹ̀, yóò wá sọ sínú ilé, yóò dé mọ́ gbénu ilé mọ́ wòran òde láṣẹ Èdùmàrè. ẹ̀rántí pé ti fún bàbá yìí ní wàhálà ṣe. bàbá yìí náà ń bẹ níbi títí ń tọ́jú ara ẹ̀. bàbá yìí ò sí láàrin ìlú, kò sí láàrin ìlú. òun náà ń bẹ lára àwọn àgbà tẹ lẹ́sẹ̀yìn odi ìlú. ládùúrú bí bàbá yìí ṣe ṣiṣẹ́ fúnjọba, bàbá Socopao ẹ̀ ṣiṣẹ́ fúnjọba o. òṣèlú lásán lẹ ṣe. òṣèlú sì ní kò sígbà tí ò lè yí tí kan ò lè yí padà.
òṣèlú yára sọ̀yàn dolówó, yára sọ̀yàn dọlọ́rọ̀, yára sọ̀yàn di ọlọ́lá. Ẹ má gbàgbé pé agbára lẹ̀ ń wá bàbá Socopao. Gbogbo gómìnà tó bá ti dé ẹ wá ojú ẹ̀ mọ́ra ni. Gbogbo àwọn tó jẹ́ agbọ́ pé ńgbà kan gan ẹ ti bá ìkan lára àwọn pírẹ́sídẹ́ǹtì tó jẹ́jọba ológun ẹ bá ya fọ́tò. Ẹ bá agbára lẹ̀ wá débẹ̀ bàbá Socopao kí ló dé? Agbára yìí ńgbà tí ẹ wá rí wọn tán ẹ fi ní ọmọlàkejì yín lára ni bàbá. Àní sọ̀rọ̀ ká náà sọ bẹ́ẹ̀ mọ́ bàbá. Olódùmarè ní ń bẹ lẹ́yìn wa. Bàbá o, bẹ́ẹ̀ bá jọ Olódùmarè lọ lókù, bàbá ẹ̀ bá ti jọ Olódùmarè lọ ẹ fọwọ́ yín síbi tọ́wọ́ ń gbé bàbá Socopao. Mo jáde fún yín ni. Mo jáde fún gbogbo ẹ̀yin ọmọ tí ń bẹ lẹ́yìn bàbá Socopao. Ẹ bá rò kẹ́ ròore. Àwọn ọmọ ìyá yín tẹ léṣẹ́yìn odi tẹ wá ń lé wọn pa tẹ́ ń ṣe ònílárí kò ṣẹ̀dá tó mọ̀la. Ipò agbára lè kúrò lọ́wọ́ yín lónìí. Ó jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ṣákiri lọ́la, èmi mo sọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ń pè mí tá ń sọ pé bàbá wọn fẹ́ fún mi lówó, wọn fẹ́ fún mi lówó, ẹ fowó yín sápò, wọn ò lówó yín gbà. Kódà bí n bá gbowó lọ́wọ́ yín Olódùmarè ó béèrè lọ́wọ́ mi. Àmọ́ bí ìlú àgọ́ ṣàṣà àǹtí mo sọ fún yín nù, bí ìlú àgọ́ ṣàṣà bá ti rójú bó bá ti ráyè, tẹ́kù ti ń ké bí eku, tẹ́yẹ ti ń ké bí ẹyẹ, tọ́mọ èèyàn ti ń fọ̀n bí ọmọ èèyàn. Tómi ìlú àgọ́ ṣàṣà tó ti dàrú tẹ́lẹ̀ tó wá tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Kódà bí n bá dé ìlú àgọ́ ṣàṣà bó bá fún mi ní 20 million wọ́n gbà wọ́n gbé sápò. Àmọ́ lásìkò tá a wà yìí, ẹ̀yin tẹ́ fẹ́ fún mi lówó tẹ̀ ń pè mí ẹ fowó yín sápò. Bẹ́ẹ̀ bá tiẹ̀ fún mi gan Ọlọ́run ó fìyà jẹ yín, ẹ má wulẹ̀ fún mi. Wọn ò nílò owó yín rárá. Bàbá kankan kọ́ mọ́ fún mi lówó, wọn ò sẹ́ndì account number mi. Wọ́n ṣiṣẹ́ tó Olódùmarè gbé rán mi sílé ayé ni. Wọ́n bá fowó àpò mi ṣiṣẹ́ kò sí ní tó kan ẹnikẹ́ni. Ẹ́mbásì nẹ́nìkan fún mi lówó tí mo fi ń ṣiṣẹ́ òkú Olódùmarè. Tó ṣe fàrọ̀ àwòdé àkànní Ọládòsù. Èmi a máa pè wọ́n ní bàbá àró, àmọ́ àwọn ni àró of Àgọ́ ṣàṣà land. Ẹ má gbàgbé pé kábíyèsí Òkosùn tìlú yàn. Bàbá yìí ni ó dúró ní dúró bí igbákejì kábíyèsí yẹn. Ẹ ń wẹ́mi kábíyèsí Òkosùn láti pa kí kábíyèsí tí ń bẹ báyìí kó lè lólé ayé bó ṣe wù ú. Sẹ́yìn lọ́lọ́run, ẹ̀yìn sọlọ́run. Ẹ ń wẹ́mi bàbá àró gbogbo àwọn tó jẹ́ pé àwọn olóyè ọ̀gbàgbà ṣe lè pa wọ́n tán ni. Ṣe lè pa wọ́n tán ni. Ọ̀dọ́ ń kú, àgbà ń kú, gbogbo wọn ń kú, ẹ dákun. Èmi máa ń sọ tèmi. Olódùmarè mà ti bẹ̀rẹ̀ iṣẹ́. Gbogbo àwọn tó bá sì lọ́wọ́ sí kílùú Àgọ́ ṣàṣà ọmọ dàrú bí mo ṣe ń sọ. Olódùmarè ó ṣe wọ́n lẹ́ni tó jẹ́ pé wọ́n ó dèrò ilẹ̀ ní kankan ilẹ̀ ògẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrè tó máa ráyé ń pè lálápòkà yóò sì kánjú mọ́ wọn jẹ bí kàlùkàlù. Ẹ̀mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Ilé ayé tá a wà àfọwọ́bà fi sílẹ̀ ni. Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbẹ̀yìn tí ń gbọ́ mi. Àwọn tí ń ṣẹlẹ̀ nílùú Àgọ́ ṣàṣà tẹ́ mọ́ pọ̀ gbogbo ẹ̀ pátápátá lẹ́ gbọ́. Ṣùgbọ́n kì í ṣe ìsìn àmọ́ wá díẹ̀díẹ̀ ni. Àwa láṣì mọ̀ wá ẹ̀yin láṣì mọ̀ bá bínú yín bá dùn sí wa ni. Bínú yín ò bá dùn sí wa a wá àṣìní bá yín kì í ṣèpè. Ọlágbára ọmọ sọ̀rọ̀ wọ̀tá ẹléwọ̀tá sẹ́yìn odi ìlú. Gbogbo àwọn tó lè ṣàǹfààní fún ìlú ẹ ti lé wọn lọ kẹ́ ẹ lè ṣayé. Àwọn ọmọ yín náà sì ń sọ. Ẹnu lọ́lọ́ yìí nìyá kan tó ní ṣọ́ọ̀bù síbẹ̀ tó ń gan ti sá lọ fún yín ṣe mọ̀ pé bàbá kábíyèsí tí ń bẹ báyìí kábíyèsí àṣìṣì akínpẹ̀lú adéṣọlá táíwò ìyá tí wọ́n lọ da ṣọ́ọ̀bù ẹ̀ nù, ìyá olórí eku tán lọ ba ṣọ́ọ̀bù ẹ̀ jẹ́, wọ́n ní ṣọ́ọ̀bù náà wà lójú ọ̀nà. Ṣọ́ọ̀bù ò sí lójú ọ̀nà kẹ́ ẹ tó jọba o, ẹ jọba tán ṣọ́ọ̀bù ò sí lójú ọ̀nà. Nǹkan ń bẹ láàrin ẹ̀yin àti ìyá yìí bàbá, wọ́n jáde wọ́n sì sọ fọmọ aráyé. Ó ní nǹkan tó ń bẹ láàrin ẹ̀yin àti ìyá yìí àwa ò tí ì mọ̀, ṣùgbọ́n Olódùmarè ó fún wa mọ̀. Bí ọba nídìí obìnrin yìí dédé jẹ́ kúmólú, àfọbìnrin tí ọba sanwó ọkọ mo dúró láàrin ọ̀nà. Ẹni tó sọ pé òun lòun já ṣọ́ọ̀bù mo ti bẹ́ni ọ̀hún sọ̀rọ̀, ó lóun ni. Ó sì sọ fún mi lálẹ́ ọjọ́ náà, ó sọ pé torí pọ́mọ ìyá yìí wà lára àwọn tó bọkọ̀ òun jẹ́ lòun fi ṣe bẹ́ẹ̀. Òun ò sì dá ṣọ́ọ̀bù náà, òun ò bá jẹ́. Wọ́n ní tí n bá fẹ́ sọ̀rọ̀ sórí afẹ́fẹ́
wọ́n ní kí n máa gba ẹ̀rí ìdánilójú dáadáa kí n tó sọ̀rọ̀. Lálẹ́ ọjọ́ náà èmi gan wòra mi pé n bá sì ti mọ̀ kí n gba fídíò àbí fọ́tò. Mo sọ lọ́jọ́ náà gbogbo àwọn tó pè mí mo fọwọ́ bò wọ́n láṣìírí, èèyàn bíi 5 ló bá mi sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ náà lára àwọn ọmọ ẹ̀yìn bàbá Socopao. Mo sì sọ fún gbogbo wọn pé ń da ẹ má bínú, mo ti gbọ́, wọ́n mọ̀ gba ẹ̀rí àrídánilójú mọ́ jẹ́ mi ìṣó. Àmọ́ ńgbà tó dàárọ̀ ọjọ́ kejì mo rìsíìfù fídíò, mo rìsíìfù fọ́tò gbogbo ohun tó ṣẹlẹ̀. Wọ́n wó gbogbo òkòkò ìyá yìí mọ́lẹ̀ ni, wọ́n bà gbogbo tẹ́ǹtì ìyá yìí jẹ́, wọ́n bà gbogbo ṣọ́ọ̀bù náà jẹ́. Mo wá padà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pè mí lálẹ́ àná pé ṣèbẹ́ níwọ̀n ò bá jẹ́ ni mo ti lẹ́rìí àrídájú lọ́wọ́. Wọ́n wá náwọn ò mọ̀. Ẹni yìí wá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi, mo fọwọ́ bò láṣìírí. Ó ń sọ fún mi pé òun ló ń ṣe, ìdí tó ń fi ṣe wọ́n bà mọ́tò ń jẹ́, wọ́n ṣe gbá wọ́n ṣàwo, ọmọ ìyá yìí ń bẹ láàrin wọn. Àmọ́ a tún ṣiṣẹ́ ìwádìí wa síwájú, a rí pé Kábíyèsí ọmọ ń pa ẹ̀. Kábíyèsí ló ní kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀. Kábíyèsí ìlú tẹ́ fẹ́ jọba lé lórí lẹ wá ń ṣe bí eléyìí. Láti jọ àwọn tó bá ti ń ṣe báyìí, àwọn ọba tó jẹ́ pé wọ́n ń dà lóru ni. Ọba bẹ́ẹ̀ sì wà, ṣùgbọ́n a ò fẹ́ wọn nílẹ̀ Yorùbá kóòtù òjíire. Ẹ ti ń kọjá tí àwọn ọba ayé tí wọ́n ń ṣe. Ẹ ti ń kọjá ibi táwọn ọba tó jẹ́ pé àwọn alálẹ̀ yọ́nú sí ń ṣe bàbá. Sáwọn alálẹ̀ ló fi yín jọba gan. Bàbá sínú àwọn alálẹ̀ ìlú Àgọ́ṣàṣà dùn sí yín. Ẹ jẹ́ kí inú wọn dùn sí yín bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ jọba. Àmọ́ bínú àwọn alálẹ̀ ẹ rántí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ládòodò. Olódùmarè ò ní jẹ́ ó ṣẹlẹ̀ lágọ̀ọ́ṣàṣà, mo ṣàdúrà ni. Àmọ́ kò sí tó Olódùmarè ò lè ṣe, kò sí tí ò lè ṣẹlẹ̀. Ó lè ṣẹlẹ̀ kó tún ju tádòodò lọ. Ẹ rántí tí ń ṣẹlẹ̀ nìbàdàn. Bólódùmarè bá sọ pé nìkan ò ní dádé, kò sẹ́ni tí ó dé. Nígbà tí bàbá Balógun Kábíyèsí Ìbàdàn tó gbẹ́sẹ̀, ẹni tó kan àwọn eléégún, bàbá yìí jáde tán, inú ẹ̀ dùn, ó nínú òun dùn pé Kábíyèsí wàjà. Ó nítorí pé òun ò mọ̀ pé oyè yìí lè kan ìdílé àwọn, torí pé òun ti dàgbà. Ẹ má jẹ́ ń tàn yín, kò tó jọ́ 2 àbí jọ́ 3 bàbá yìí ń bẹ lórí àìsàn. Ńbàná àbí jẹta la gbọ́ pé gómìnà ò lè gbádé fún. Wọ́n ní kí wọ́n wẹ́ lòmíì, ṣé ìgbàgbé pé àṣà wọn nìbàdàn, oyè wọn tẹ̀léra wọn ni. Bọ́bẹ́ ẹni tó wà níwájú bá ti kú, ẹni tó tún kàn tó yẹ tó nẹ́ẹ̀sì sí ní ó jọba. Bàbá yìí ló yẹ kó jọba, àmọ́ wọn ò lè dádé fún torí ó ti ṣàìsàn báyìí. Gómìnà ò lè gbọ́ pàṣẹ fún, bó tiẹ̀ gbọ́ pàṣẹ fún, wọn ò gbé dá gómìnà dá kó gbádé fún. Gómìnà Ṣèyí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ ni. Bẹ́ẹ̀ náà ni ọ̀tún ọba tó jẹ́ pé òun làgbà gbogbo àwọn olóyè. Wọ́n ti sọ pé bàbá yìí ò lè dádé torí bàbá ti lù sí mẹ́mórì ẹ̀. Sẹ́ni tínú ẹ̀ ń dùn tó gbàlù tí ń jó pé Kábíyèsí àná wàjà, òun sì ṣe tán láti débẹ̀ tó wá dijọ́ kẹta tí mẹ́mórì ẹ̀ ti lọ, tí ò lè ṣe nǹkan kan. Ṣé ẹ mọ̀ pé Olódùmarè ló ń ṣiṣẹ́ láàrin ọ̀hún? Olódùmarè tó ṣiṣẹ́ irú bẹ́ẹ̀ yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ nílùú Àgọ́ṣàṣà. Ẹ má jẹ́ ń tàn yín, Olódùmarè jù wá lọ ní gbogbo ọ̀nà. Ẹni tó Olódùmarè sì fi jù wá lọ. Ó dàbí ọ̀rọ̀ àgbàlagbà ni, wọ́n ní tí bàbá fi ju ọmọ lọ, èèyàn máa fi hàn ni, àmọ́ kì í fi lé lọ́wọ́. Olódùmarè ní dájọ́ àfihàn pínran yóò dájọ́ gbogbo yín bó ti tó àti bó ti yẹ. Ẹ̀yin inú Ọlọ́run. tó ilé ayé tá a wà yìí àfọwọ́bà ká fi sílẹ̀ ni, ẹ má jẹ́ ń tàn yín. Ọ̀rọ̀ mi tí mo wá sọ lónìí ọ̀nà nu kò jù bá ń lọ, mo sì tún padà bọ̀ láìpẹ́. Mo ti sọ fún yín, ìṣẹ́jú ni wọ́n máa wọlé sórí ìkànnì. Wọ́n ní bí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ yìí tán lè kánná. Iná ti wà ò ní tán láṣọ lásìkò tá a wà yìí. Ìlú Àgọ́ṣàṣà tí ó fi gbòmìnira, bí ìlú Àgọ́ṣàṣà bá gbòmìnira tán, irú wa yìí Olódùmarè ó dẹ́mi wá sí àwà ń bẹ̀. Gbogbo ojú tí ń wò mí tínú yín bá ti dùn sílùú Àgọ́ṣàṣà, tínú yín sì dùn sí wa, gbogbo yín pátápátá lẹ wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dàlẹ̀ ìlú Àgọ́ṣàṣà, ẹ̀yin ìmáàmù, mo dákọ̀ máàmù lánàá, mo lẹ́yìn inú Ọlọ́run. Ẹ rántí pé ìmáàmù Olódùmarè ló rán yàn sí yín. Aláàjì tó Olódùmarè sì rán sí yín tó sọ yín déèyàn, àná àti ìní dárúkọ wọn, ṣùgbọ́n àti dákọ̀ ti yín. Aláàjì ọ̀hún ń bẹ nílùú báyìí, ó ti dàgbà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn làlájì yìí ti ràn lọ́wọ́, tó ti ṣe fún dáadáa, tó ti sọ déèyàn, tó ti gbé lọ Mẹ́kà. Àwọn ni wọ́n sọ yín déèyàn.
ẹ̀yin náà a lè dájọ́ torí Olódùmarè ò faramọ́ káwa máa ṣèdájọ́, àmọ́ tá a lè sọ sọ́rọ̀ yín ni ìmáàmù ẹ̀yin nu Ọlọ́run ó dájọ́, yóò ṣèdájọ́. Ẹ tẹ̀lé ibi tí ò yẹ kẹ́ ẹ tẹ̀lé, ẹ̀rọ òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kẹ́ ẹ mọ́ sọ, mo sọ fún yín, mo ní ẹ rántí ọjọ́ tẹ́ kú, ẹ rántí ọjọ́ tẹ́ gbápá tí ò ní ṣe é gbé, tẹ́ gbẹ́sẹ̀ tí ò ní ṣe é gbé, tẹ́ lanu tí ò ní ṣe é sọ̀rọ̀, gbogbo ẹsẹ̀ mẹ́fà náà ni. Aláàjì ìmáàmù lágọ̀ọ́ ṣàṣà ẹ̀yin nu Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ń dàgọ́ ṣàṣà rú ẹ̀yin nu Ọlọ́run. Olódùmarè ó dá yóò tún dá, béèyàn bá dá tí ò dá dáadáa Olódùmarè ó tún dá. Gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yin bàbá Socopao tó jẹ́ pé ẹ̀yin gangan lẹ́yìn jáde tán, mo ti dákọ̀ ọ̀pọ̀lọpọ̀. Wàsíù wọn ní o tún wà lára àwọn tí ọlọ́kadà tí wọ́n gbé, ìwọ ló tún ṣiṣẹ́, ìwọ ló ṣiṣẹ́, o ti ń ṣiṣẹ́ kiri báyìí. Olódùmarè ti ràn ọ́ lọ́wọ́ kó máa ràn ọ́ lọ́wọ́, ṣùgbọ́n mo mọ̀ pé tọ́ yìí bá ti sọmọ àlè àgọ́ ṣàṣà tọ́ sì ń ṣe bí eléyìí, Olódùmarè ó dá, Olódùmarè ó tún dá. Bẹ́ẹ̀ ni ìwọ nìkan náà ló lọ dúró sójú ọ̀nà láìsọ ọlọ́pàá, ọmọ dá wọn ọlọ́kadà lọ́nà. Ìwọ náà ló ń gbáwájú tọ̀ ń gbẹ̀yìn lórí àwọn ọmọ ìlú, àwọn ọmọ ìyá, àwọn ọmọ bàbá ẹ̀. Olódùmarè ó tún dá, ìwọ nu Ọlọ́run. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, etí tẹ fi ń gbọ́ mi ti yàn ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ. Wọ́n ní wọ́n dákọ̀ gbogbo àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn bàbá Socopao, ẹ̀mí náà mẹ́ni tó pọ̀spọ̀nù ẹ̀ síwájú. Bẹ́ẹ̀ ni mo sọ, ṣùgbọ́n mo ń lọ, mo ń padà bọ̀. Ẹ ń bá sọ pé káwa lọ ká mọ́ bọ̀, iná làwa bọ̀ là ní débá. Ṣé ìrántí àkọlé prógámù mi ò ní? Gómìnà Dapo Abiodun àti Akeemu Adigun Socopao, ẹ̀yin lẹ́ ń dàlú àgọ́ ṣàṣàrú. Bẹ́ẹ̀ ni mo sọ, gómìnà Dapo Abiodun àti Akeemu Adigun Socopao, ẹ̀yin lẹ́ ń dàlú àgọ́ ṣàṣàrú. Bí gómìnà Dapo Abiodun ò bá wà láàrin wọn ni wọ́n ti wá nǹkan ṣe sí i. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ni wọ́n ti kọ síwájú tébù yín tẹ̀ ní lísìn sí, àmọ́ bí Socopao bá ti pè yín lọ́wọ́ kan, iṣẹ́ ti yánu. Ẹ kó sójà fún wọn, kọ́lọ́pàá fún wọn. Àwọn sójà àtàwọn ọlọ́pàá yìí wọ́n gbèsè yín àwọn ọmọ ẹ̀yìn bàbá Socopao nìkan. Bàbá rọmọ ló wọ́n fìyà jẹ. Kí ló dé? Bí nǹkan bá ṣẹlẹ̀, bọ́n bá sunlé, irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí ni. Ǹbọ̀ yẹ ká jókòó ká yanjú ẹ̀ lámìkébìlì ni. Ẹ wá declare ọ̀pọ̀lọpọ̀ wanted. Àwọn ọmọ ẹ̀yìn tún ṣàyà gbangba, wọ́n sọ pé bàbá ti sọ bẹ́ẹ̀, bàbá ti sọ bẹ́ẹ̀. Ṣọlọ́run nìyẹn ni? Ẹ kì í ṣọlọ́run bàbá Socopao, ẹ yìí ṣọlọ́run. Ẹ kì í ṣọlọ́run, kò sí ní tẹ́ ẹ lè ṣe wájú Olódùmarè. Ní tẹ́ ẹ bá ṣe, tẹ́ ẹ bá mọ̀jọ Olódùmarè fún yín ṣe ni. Orí ọ̀fẹ́ ńlá lẹ ní láti ilẹ̀ wá títí dásìkò yìí. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yẹn, bọ́ bá tásìkò tó Olódùmarè ó fìyà jẹ̀yàn, yóò pọ̀ díẹ̀ àìmọ́ ṣe ni. Olódùmarè ó ṣe onítọ̀hún létí ni, kò ní gbọ́n kankan. Fáráò àtàwọn kẹ̀kẹ́ ogun ẹ̀ gbogbo wọn parun sínú òkun pupa ni. Bàbá, ọwọ́ ara yín lẹ́ fi yàn. Ìwé mímọ́ tèmi gbé dání, ó sọ pé ẹni bá ń ṣe rere kó máa ṣe lọ. Èèyàn tí bá sì tún ń ṣèkà kó tẹra mọ́, àtórí àtìkà kò sí kankan tí ò lérè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ṣé tẹ́ ń gbọ́ wa láṣẹ Èdùmàrè. Àwa láàmú wá, ẹ̀yin náà láṣẹ máa bá. Ànífi yín ṣàwátì láṣẹ Èdùmàrè, ànífèmí náà ṣàwátì láṣẹ Èdùmàrè. Gbogbo ogun táyé bá ń gbélé wa lórí yóò máa padà sórí wọn ni. Ẹ ń bá ní káwa lọ ká mọ́ bọ̀, àwa dé àní débó ń tọ̀ wọn láṣẹ Èdùmàrè. Mo kí yín o, ẹ kú kalẹ̀.